بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله تعالى وبركاته. àlàáfíà Ọlọ́run orí ajẹ́njẹ́ tán láti ọ̀dọ̀ Ọlọ́run kó máa bá wa gbé níbikíbi tí a ti join wa lálẹ́ ìní. Mo kí wa bàbá wa Sheikh Abdullahi Aberi láti ìlú Ìlọrin alawasalan. Gbogbo ẹ̀yin tí ẹ join wa lálẹ́ yìí, gbogbo yín là ń kí o. Ẹ dákun ẹ bá wa share program yìí. Kí Ọlọ́run wọlá bó ṣe tó nínú àánú ẹ̀, kí Ọlọ́run kó má fi ẹnìkọ̀ọ̀kan wá sílẹ̀, kí Ọlọ́run gbàdúrà wa, kó bí àbùkátà wa, gbogbo ìbéèrè wa tá ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run, gbogbo ẹnìkan Ọlọ́run kó fi lé wa lọ́wọ́. Èyí tọ́lọ́run ti wá ṣe fún wa lóore, Olúwa jọ̀ọ́ kó má bà oore náà jẹ́ mọ́ wa lọ́wọ́. Ọlá títóbi Ọlọ́run, ọlá agbára ẹ̀, ọlá ògo ẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ join wa, gbogbo yín là ń kí o níbikíbi tí Olúwa kọ kádàrá pé ẹ ti join wa lálẹ́ yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa share program yìí dáadáa. Ẹ rí pé ó tó ọjọ́ mẹ́ta tá a wá sórí program gbẹ̀yìn. Bísí yẹn ó pọ̀ gan ni. Azeez Adémọ́lá, mo kí ẹ púpọ̀, brother mi olóríire. Gbogbo ẹ̀yin èèyàn níbikíbi ẹ bá wa share program yìí. Ó tọ́jọ́ mẹ́ta tá a wá gbẹ̀yìn. Bísí yẹn pọ̀ gan ni o, kọ́lọ́njọ́ kó ṣàánú wa. Adébáyọ̀ Musa, gbogbo yín là ń kí o. Ojú òní tì wá, àánú Ọlọ́run ò ní fi wá sílẹ̀. Ọlá títóbi rẹ̀ Ọlọ́run, ọlá agbára ẹ̀, ọlá ògo ẹ̀. Al-Qur'ani sọ fún wa èyí tí Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Olúwa ní qul kullun ya'malu ala shakilatihi farabbukum huwa a'lam biman hada sabila. Ẹ jẹ́ kí gbogbo wa máa ṣe, Ọlọ́run mọ ẹni tó wà lójú ọ̀nà. Ẹ jẹ́ á máa ṣe bá ṣe ń ṣe ni. Ọlọ́run rí kálukú wa. Àbúrò mi Mariam Afọláwíyọ, mo kí ẹ. Abdulrauf Muhammad Diko Muhammad, Ọlọ́run ti share ẹ. Excuse me. C20 groups. Suleiman Ayodeji Asma, Ọlọ́run náà ti share ẹ. Gbogbo yín là ń kí níbikíbi. Ẹ bá wa share program yìí. Ẹ bá tẹ love, like and share. Kí ojúmọ́ ti wá. Gbogbo ń tá ń fẹ́ pátápátá oníkọ́lọ́run kó ṣe fún wa. Islam ẹ̀sìn wa, ẹ̀sìn ìdùnnú, ẹ̀sìn ayọ̀ ni. Ọlá ìyá, ọlá ìtàn Saheed, gbogbo yín là ń kí o. Nǹkan ọmọ Jésù, gbogbo yín là ń kí o. Ọlọ́run á dúró tì wá, Ọlọ́run á yọ́nú sí wa o. Ọlá títóbi Ọlọ́run, ọlá agbára ẹ̀. Ní alẹ́ yìí, ẹ jọ̀ọ́ bàbá Sheikh Abdullahi Aberi wọ́n láwọn ti share ẹ̀. Ẹ̀rí pọ̀rọ̀ kan lọ lórí social media. Ọ̀rọ̀ ṣé káwọn jẹun Christmas àbí káwọn má jẹ. Islam ẹ̀sìn kan tí ò fẹ́ dàrú dàpọ̀ ni. Ẹ̀sìn tí ò fẹ́ dàrú dàpọ̀ ò ní. Ẹ̀sìn kan tí ò fẹ́ dàrú dàpọ̀ ni ò ní Islam. Ọlọ́run ti fún wa ní ẹ̀sìn wa, èwo là yanjú ràn. Ọlọ́run ti gbé Islam lé wa lọ́wọ́, ó ti gbé Islam wa lé wa lọ́wọ́. Èwo ni àyanjú ràn? Kí a máa yanjú náà káàkiri. Ònìkàyọ̀ dúró lórí ẹ̀sìn ẹ. Má sọ bẹ́ẹ̀, má ṣe lù ú. Dúró lórí ẹ̀sìn ẹ. Ibi tó bá wà, já mọ̀ pé bẹ́ẹ̀ ló wà. Àwọn ọmọ Mùsùlùmí òdodo là ń bá wí o. Kọ́lọ́run ọlọ́jọ́ ìní kó gbàdúrà wa. tó
lálẹ́ yìí gbogbo rògbòdìyàn tó ń lọ lórí afẹ́fẹ́ pàápàá jùlọ lé ara àwa mùsùlùmí ẹ̀rí pa àwò dá sí àwa kan ń bá ti wá lọ ni ìdí tá a fi dá sí ni wípé gbogbo wa la máa jẹ breakfast ó lè yá jura wọn lọ gbogbo wa tá ń bẹ láyé la jẹ breakfast ó lè yá jura wọn lọ ẹlòmíì ó jẹ tiẹ̀ láago 2 àárọ̀ ẹlòmíì ó jẹ tiẹ̀ láago 6 àbọ̀ dájí breakfast náà ni ẹlòmíì ó jẹ tiẹ̀ láago 8 breakfast náà ni ìgbà wọn ni breakfast parí ẹ̀yin tẹ́ wà lórí ètò ẹ bá mi kọ time ni breakfast parí tó bá léèyàn jẹ breakfast time wo ló ń parí ẹ bá mi share program yìí dáadáa ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ń tẹ love like and share yẹn ìyá wa dúró jayé Fọláṣadé ẹ má bínú mo rí miss call yín rẹpẹtẹ wò busy ni Moibat Adébùkọ́lá wọn ní 12 PM ẹni bá jẹ breakfast láago 11 ẹni jẹ breakfast ní 11 AM sí breakfast náà ló jẹ gbogbo alájẹ breakfast ó lè yá jura wọn lọ kọ́lọ̀ ń jọ nínú àánú ẹ̀ oúnjẹ ayọ̀ ní ká jẹ àmọ́ 11 to 12 ní breakfast parí Allahu Akbar Mariam Afọláwíyọ kọ́lọ̀ ń jọ nínú àánú ẹ̀ oúnjẹ ìdùnnú oúnjẹ ayọ̀ ó ní ká jẹ gbogbo ẹni tó ń gbọ́ mi lénìí má ṣàbòsí má ṣe lára bá lọ àbọ̀ ń bọ̀ o. À ń palẹ̀mọ́ program wa l'Abuja ló jẹ́ ká busy mo ní program l'Abuja tí mo fẹ́ hold ní January 13 inshallah January 13 ní Nepal Hotel ní Jahi District l'Abuja opposite Cash and Carry gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ tiwa l'Abuja ẹ máa bọ̀ ní Sebilu Najat kódà ní jọ́nà tó fẹ́ ṣe empowerment fáwọn èèyàn kọ́lọ́n lọ́jọ́ ìní kó gbàdúrà wa Ya Latif ní tọ́píkì ohun tá a fẹ́ ṣe lọ́jọ́ yẹn àánú Ọlọ́run kú ní kẹ́dà béèrè ẹ ti sóògùn gbogbo ẹ̀ náà kò padà jẹ́ mọ́ náà ni mo kí bàbá wa àfáàgbà Sheikh bàbá wa Sigazi Adébáyọ̀ láti ìlú Ìlọrin alawasalan mo kí yẹn káàbọ̀ bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ bí àlọ́ bá lọ Aláyìndé Gíwá only there's no time for breakfast it is when you access to eat it tó ẹ òbí táwọn tó ń gbé lọ bẹ́ẹ̀ ni bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ má ṣe ìlara má bà tọmọlàkejì jẹ́ má pẹ́ gan Adétọ́nà Mutiullah you are welcome sir ẹ má jà pẹ̀gàn ara wa ẹ má jà bínú ara wa ìlara ò dá nǹkan ó máa ń bà tèèyàn jẹ́ ni mùsùlùmí òdodo kì í ṣe lára má pẹ̀gàn ẹni Ọlọ́run bá gbóore fún má pẹ̀gàn ẹni Ọlọ́run bá pè dá sọ̀rọ̀ má pẹ̀gàn ẹni Ọlọ́run bá pè léèyàn ìwà tá a fi mọ mùsùlùmí òdodo ní tí ó kọ́kọ́ jáde kúrò lára rẹ̀ òní inú níbí ni òní lára lágbájá ń rí ṣe lágbájá ń níláárí kí ló fa ìbínú kí ló fa ìlara jẹ́ ń sọ dúdú ọ̀rọ̀ fún ọ ẹ̀gùn ní kò yín má dùn oyin ti ládùn tiẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ o gbogbo onílara gbogbo onílara láyé gbogbo pẹ̀gàn láyé ẹ lọ sinmi agbájá Ọlọ́run ní gbóore fún yàn Ọlọ́run ní ṣàánú ẹ̀dá bismillahirrahmanirrahim bọ́lọ̀ bá ti wá lóore dé mùsùlùmí tí ẹ gbọ́dọ̀ gbà wípé oore Ọlọ́run kò sẹ́ni tí ó lè kàn jẹ́ ń sọ fún ọ lẹ́nìí ayé lẹ̀san wà o ayé yìí òun lẹ̀san wà o máa fún ẹ ní simple arithmetic kan Azeez Adémọ́lá ti kúrò ńbẹ̀ máa fún ẹ ní simple arithmetic kan ní ilé ìwé táwọn ọmọ bá wà ní primary school
tí a bá fẹ́ gbin flower Ọláìtàn Saheed bàbá fẹ́ gbin flower wọ́n á gbé kòkò kalẹ̀ síbi kan wọ́n á bu yẹ̀pẹ̀ síbẹ̀ wọ́n á wá gbé igi flower wọ́n á gbé síbẹ̀ wọ́n á máa bomi sí wọ́n á máa bomi sí yẹ̀pẹ̀ yẹn ẹ jọ̀ọ́ yẹ̀pẹ̀ tá ń bomi sí yẹn tá gbé flower síbẹ̀ yẹ̀pẹ̀ tá ń bomi sí tá gbé flower sí báwo ni yẹ̀pẹ̀ yẹn ṣe máa rí ó máa tutù ní àbí wọ́n máa gbóná ẹ jọ̀ọ́ mo ní the answer yín yẹ̀pẹ̀ tá bu flower sí tá wá ń bomi sí yẹ̀pẹ̀ yẹn máa tutù ní àbí yóò máa gbóná Osai Kolawole Omoniyi you are welcome Angelo Amadu you are welcome ẹ bá mi share program yìí o wọ́n ní yẹ̀pẹ̀ yóò máa tutù ní wá wo ayé tẹ̀sán wà yóò máa gbóná ní èmi tí mo ń bá yín sọ̀rọ̀ yìí Haruna Tètèdé yẹ̀pẹ̀ ni mí ìwọ tó ń wò mí lẹ́ni yẹ̀pẹ̀ ni ẹ́ gbogbo wa erùpẹ̀ lẹ̀ ni wá minha khalaqnakum wa fiha nu'idukum wa minha nukhrijukum taratan ukhra yẹ̀pẹ̀ yẹn Suleiman Dari Ẹdun ó tó jọ́ mẹ́ta ni mo busy gan yẹ̀pẹ̀ tá wá ń bomi sí yẹn tá gbé flower sí yẹn yẹ̀pẹ̀ yẹn ó máa tutù ní bẹ́ẹ̀ ni ẹ jẹ́ tí wá sọ fún yín tó bá fẹ́ yan ẹ̀pà lọ́dọ̀ àwọn tí wọ́n máa ń ṣe ẹ̀pà wọ́n á gbé agbada wọ́n á gbé kaná wọ́n á bu yẹ̀pẹ̀ síbẹ̀ wọ́n á da ẹ̀pà sí wọ́n á máa fi yẹ̀pẹ̀ yẹn wọ́n á máa fi yan ẹ̀pà tó bá fẹ́ ṣe búrẹ́dì inú oven wọ́n á da yẹ̀pẹ̀ síbẹ̀ wọ́n á kó irin sí wọ́n á kó igi síbẹ̀ wọ́n á kó èédú síbẹ̀ òun ni oven tí wọ́n máa fi ṣe kíni búrẹ́dì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run yẹ̀pẹ̀ tó fi yan ẹ̀pà lórí iná báwo ni yẹ̀pẹ̀ yẹn ó ṣe rí yóò máa tutù ní àbí yóò máa gbóná Adéwálé Tesco Samira Desire ìyá mi yẹ̀pẹ̀ tó fi yan ẹ̀pà tó dà sínú oven tó fi ṣe bread yóò máa tutù ní àbí yóò máa gbóná mo ní di answer wa Benny I'm fine Ọláìtàn Saheed yẹ̀pẹ̀ yóò máa gbóná ní o yóò máa gbóná ní ẹ̀san nu yẹ̀pẹ̀ àwọn kò tutù yẹ̀pẹ̀ àwọn kò sì máa gbóná dáadáa ni ó ṣe jẹ́ sòdodo ọ̀rọ̀ fún ọ má ṣe bàjẹ́ má ṣàbòsí má ṣe kà má ṣe bàjẹ́ má ṣàbòsí má ṣe kà má lọ́wọ́ ń di ibi ìbàjẹ́ má ṣe lára àwọn ènìyàn torí pé bí àlọ́ bá lọ àbọ̀ ń bọ̀ yẹ̀pẹ̀rẹ̀ ń bọ̀ wá gbóná bóyá yẹ̀pẹ̀rẹ̀ gan bóyá wọn ò fi yẹ̀pẹ̀rẹ̀ gan wà nù ilé tí wọ́n máa fi yan ẹ̀pà tá a bá ń sọ fún Aṣíwájú Adam Ayọ̀bámi tá a bá ń sọ fún yín ẹ jáwọ́ níbi àbòsí ẹ jáwọ́ níbi àbòsí jẹ́ ń sòdodo ọ̀rọ̀ fún ọ lénìí gbogbo lára tó ń bá káàkiri nì gbogbo játijàti tó ń bá kiri nì lọ jáwọ́ ń bẹ̀ lọ jáwọ́ níbẹ̀ ṣe Islam rẹ kó clean ayé lẹ̀san wa o yatamanna alhasid sórí wọ́n tó ń wò mí lẹ́ni àwọn tó ń lára nì tó ń bínú rẹ̀ nì ìró wọn ẹni tẹ́ bá ti wá rí láyé tẹ́ bá ti rí tó bá ti gbẹ́wù ìlara wọ̀ kò sí nǹkan kan tó ṣerú ẹni bẹ́ẹ̀ ni wípé nǹkan méjì ló ṣe ó rọra ìpín
ó tún wá ń dábàá bú sọ́lọ́run ó ń sọ fọ́lọ́run pé Ọlọ́run ò mọṣẹ́ ṣe. Bàbá kí ó gbèmí Ọláyínká alawasalen kò ní bàjẹ́ fún yín láíláí àwọn àfáà lálùbáríkà nù. Ẹni tẹ́ bá rí tí bá ti ń ṣe lára nǹkan méjì tó ṣe ni wípé ó rora ìpín póore tọ́lọ̀ ń ṣe fún lágbájá yìí òun rora àwọn pín pé Ọlọ́run ò lè ṣerú ẹ̀ fóun ó tún wá dábàá burúkú sọ́lọ́run pé ó tún sọ fọ́lọ́run pọ́lọ́run ò mọṣẹ́ ṣe. ó ń sọ fọ́lọ́run pọ́lọ́run ò mọṣẹ́ ṣe ṣíbọ́lọ́run ní ṣe fẹ́ dà. Ẹ bá mi mú wá jáde láyé lénìí ẹ̀dá kan tó fọwọ́ ara rẹ̀ tó já sí wípé gbogbo oríire tó ṣe lénìí òun ó ṣe fúnra rẹ̀ ní láìsí pọ́lọ́run ọba ní kò ṣoríire. Bí mùsùlùmí bó ṣe gbọ́dọ̀ ronú nìyẹn pé ẹni Ọlọ́run bá ṣoore fún Ọlọ́run ló ṣe ẹ̀dá kan ò lè fọwọ́ ara rẹ̀ tán ọ̀rọ̀ rẹ̀ ṣe. Sórí gbogbo tó ń bò ní tó rò kó ṣe pamọ́ ní kọ̀rọ̀ yawma tubla sarairu fama lahu min quwwatin wala nasir. Ọjọ́ tá ṣìírí ó tún bọ̀ o. Ọjọ́ tó ń pè èèyàn ní kọ̀rọ̀ pé wo já máa ṣe lọ báyìí àbúrò kan báyìí kìnìkan tó ń múra tó ń ṣe bí ẹni pé àbẹ́nìkan kan ò rí ọ. Wallahi ọjọ́ tá ṣìírí ó tún ó dé tán. Àṣírí ò tiẹ̀ bò ohun rẹ̀ ní gbangba yìí. Torí pé àṣírí alábòsí ò kí ń bò. Ẹ bá mi tẹ love, like and share ẹ jọ̀ọ́. Ẹ bá mi tẹ love, like and share. Ẹ jọ̀ọ́ ẹ bá mi tẹ love. Wọ́n ní program yẹn skip network ní jàre. Ẹ bá mi tẹ love. Ẹ bá mi tẹ love, like and share. Akànnì ká wá lálẹ́ yìí ká wá ṣe program náà ni kò sáàyè náà tó tó bẹ́ẹ̀. Àyè òfin bẹ́ẹ̀ gbà wá. Má lọ́wọ́ ń di ibi ìbàjẹ́ má ṣe lára àwọn ènìyàn torí pé bí àlọ́ bá bọ́ lọ àbọ̀ ń bọ̀ ẹ̀pẹ̀rẹ̀ ń bọ̀ wá gbóná. Mashallah. Mo rò pé ṣé program yẹn wà òkè lọ́dọ̀ yín bẹ́ẹ̀ yẹn jẹ́ kí n mọ̀ o. Network ending of December yìí àmọ́ tó dé. Okay, àwọn yẹn ló clear, wọ́n ló clear. Alhamdulillah, very okay. Okay, comment yìí náà la need láti fi mọ̀. Ìwọ rò pé wọ́n máa ṣe pamọ́ ni, ìwọ máa ṣe pamọ́ ṣùgbọ́n lọ máa wá. O máa ṣe pamọ́, wallahi. Ọlọ́run máa wá o. Lágbájá, mo kí ọ, engineer Ṣọlá Nagode. Àgbẹ̀tọ́lá Aulat, you are welcome. Lágbájá, ó ti ṣoríire, ìwọ náà lè ṣe tiẹ̀ bó bá nígbàgbọ́ nú Ọlọ́run. Sórí àwọn àgbákò tí ó máa bá gbogbo onílára ìkà fún ọ léni. Àwọn àgbákò tí ó bò onílára jẹ́ nǹkan fún ọ nínú àwọn àgbákò tí ó máa bá onílára. Yatamanna alhasidu fadilan walan yanalahu. Onílára ó máa fẹ́ kó ní ọlá ni àmọ́ kò ní rí. Yóò máa èrò rẹ̀ ní pé kóun náà rí ọlá. Ọlá tí ń bẹ lọ́wọ́ rẹ̀ yẹn wù ṣùgbọ́n ẹ̀jẹ̀ lára tí ń bẹ lára rẹ̀ kó wá bẹ dúpẹ́ fọ́lọ́run kó ṣàdúrà kọ́lá má bọ́ lọ́wọ́ rẹ̀ àwa máa pẹ́ gan. Ẹlẹ́gàn ó máa fẹ́ kóun náà lọ́lá ni àmọ́ wà láyé àná àláwò yóò máa sá eré kiri ni kò ní bá wọn lọ́lá láyé. Ó ti kó bára rẹ̀ o. Wayatamanna asumuwa walan yablugal muna. Onílára yóò máa wá gbogbo ọ̀nà láti ga
yóò máa bá tàwọn èèyàn jẹ́ kó ń lè ga níjọ́ tó bá wá ga tóun náà bá wá ń nọrùn gíga tán báyìí gbogbo àwọn tó ti wá bá tiwọn jẹ́ yẹn wàlá yabulugal muna gbogbo aburú tó ti ṣe ní kọ̀rọ̀ tó rí pé àwọn èèyàn ò rí oníjọ́ tí ń ṣe yẹn òun náà wá ní dépò gíga yẹn yóò padà jábọ́ ni á wá dẹni ẹ̀tẹ́ á dẹni ẹ̀sín á dẹni àbùkù. ويتمنى الحاسد أن يكون ذا ذروة بل يعيش فقيرا إلا إذا تاب. onílọ́ra tí ń bá tàwọn èèyàn jẹ́ lẹ́yìn tí ń pe ẹnìkan tí ń bá àwọn èèyàn jẹ́ fún wọn òun náà fẹ́ kó náà kó ayé jọ ní káyé fẹ́ràn òun kí wọ́n láìkì òun ní àmọ́ ìgbésí ayé tí ó padà gbégbẹ̀yìn ìgbésí ayé yẹpẹrẹ ni. yorí wọ́n ṣàfọwọ́ lẹ́rán bó bá bí báwọn kan bá dìde ogun sí ọ lẹ́ni fọwọ́ lẹ́rán wọn wòran. gbàtọ́lọ́wọ́n bá tó ọlọ́run yìí kì í sọba alábòsí inna rabbaka labil mirsad ọlọ́run ni mo lúgọ ń wò yín wa ma rabbuka bizallamin lil abid mi ní ṣàbòsí ní tí kálukú bá ṣe ní kálukú gbà ẹlòmíín sunkún lọ́wọ́lọ́wọ́ lè ní báyìí ẹ wàá rò pé kí ló dé tẹ́kún yìí wá pọ̀ tó báyìí kò yẹ kẹ́ káànú rẹ àwọn ìwà abútó náà ti wù síwájú ọlọ́run ní sunkún rẹ lénìí ẹlòmíín dẹ̀ ń rẹ́rìn lénìí tó já sí pé ó ti sunkún lánàá tẹ́lẹ̀tẹ́lẹ̀ àmọ́ gbà tẹ̀sán dé tọ́lọ́run rí wípé ó dúró tòun kìí ṣẹni ẹkún wọ́n ṣàbòsí fún ni ó padà wá dẹni tí wọ́n rẹ́rìn lénìí. Muhammad lovers ọlọ́run mi ní ṣàbòsí fẹ́nìkan ní ò ní ṣàbòsí àmọ́ ya amal misqala zarratin khayran yara tó bá ṣe dáadáa tí ò bá ju kékeré bí ọmọ náà gún lọ báyìí ó bá ó rí àmọ́ ya amal misqala zarratin sharran yara tó bá dẹ̀ ṣe aburú tí ò bá ju kékeré lọ báyìí ó rí. wá gbogbo ọgbọ́n ni ó dá kò lè fi dépò ọ̀la wá gbogbo ọgbọ́n kò lè fi dépò ọ̀la bá lọ àbọ̀ ń bọ̀. ìmọ̀ràn mi fún gbogbo mùsùlùmí lálẹ́ yìí má lísìn sí àwọn èèyàn o bẹ́ẹ̀ nìkan bá wá sọ́dọ̀ rẹ tó bá wá sọ̀rọ̀ mi láburú fún ọ ó ń bọ̀ wá sọ́dọ̀ tiẹ̀ náà wá sọ tèmi láì dá o. mùsùlùmí lísìn sí pé wọ́n ti wá sọ̀rọ̀ lágbájá fún mi láburú ẹni tó wá sọ̀rọ̀ rẹ fún mi láburú yóò sọ tèmi náà fún wọn náà láì dá yóò rojọ́ tiẹ̀ náà láì dá fẹ́lòmíì. gbogbo nǹkan lọ́lọ́run lè bùnyàn ọlọ́run ìbùnyàn lẹ́san oníbùn lẹ́san ó gbẹ̀san ẹ̀ ó gbà ní pípé lórí ẹni ìgbà ayé bá le mọ́ ẹni tí nǹkan bá le fún ẹni tí ìzádọ́kọ̀ rísíkò lè yá òmà fàás bẹ́rẹ̀ ìlà àgádín ẹrù bá gàdí ìyá ti ká wà láyé ìzàbílẹ̀ fikiri gbígbà yìí bá fún mọ́ lé ní ṣe sùúrù kò fi dọ́là tọ́lá bá dé ó padà rẹ́rìn tọ́lá bá dé ó padà rẹ́rìn. àwọn kan jẹ breakfast tí wọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ kí wọ́n jẹ kí wọ́n yó. bẹ́ẹ̀ bá tún wá lẹ́fẹ́ bẹ́ẹ̀ bá sọ pé kán má jẹ ìwọ tó bá tún ní kán má jẹ ọlọ́run ó tún wá fìyà jẹ wọ́n náà. yà èmi ọlọ́run mò ń dára lọ́wọ́lọ́wọ́ ó fẹ́ díṣẹ́ mi lọ́wọ́ ó fẹ́ díṣẹ́ tèmi ọlọ́run lọ́wọ́ nù ó kò ya ìwọ náà bá wọn pín inú ẹ̀. wọ́n náà bá wọn pín inú ẹ̀ ẹni bá ṣe dáadáa ó gbẹ̀san ẹ̀ ẹni bá dẹ̀ ṣe aburú mani amila salihan falinafsihi wa mani asa afa alayha ama rabbuka bizallamin lil abid. ìtàn kékeré rèé tó bá Azeez Adémọ́lá ẹni ṣe dáadáa yóò gbẹ̀san ẹ̀ ẹni ṣaburú yóò gbẹ̀san ẹ̀. ìtàn kékeré yìí mo ti sọ mi ò sọ láìmọye ìgbà lórí prógámù yìí á ti fẹ́ tó
á tó 5 times tí mo ti sọ ìtọ̀ kékeré yìí. Àwọn ọ̀rẹ́ méjì tí wọ́n tọ̀kan ní owó tọ̀kan ò ní. Ọ̀kan ní owó dáadáa, ìkejì rẹ̀ ò wá ní. Ṣùgbọ́n Ọlọ́run ní kí wọ́n close. Ó dẹ̀ ń tẹ̀lé ọ̀rẹ́ ẹ̀. Bọ́rẹ̀ ẹ̀ bá fẹ́ ra lé yóò tẹ̀lé lọ. Bọ́rẹ̀ ẹ̀ bá fẹ́ ra mọ́tò yóò tẹ̀lé lọ. Bọ́rẹ̀ ẹ̀ bá fẹ́ ṣe nǹkan rí yóò tẹ̀lé lọ. Ìyàwó ọ̀rẹ́ wa pè wá. Ọ̀rẹ́ rẹ̀ tí ń tẹ̀lé ẹ káàkiri látijọ́ yìí tó sì fẹ́ràn rẹ̀ yìí ó sì dá lọ́lá. Dá lọ́lá. Jẹ́ ń sọ fún ọ, Ọlọ́run lórí kún ọ, Ọlọ́run lórí inú o. Law kushfa anna al-hijab la ra'ayna. Ó máa rí ẹlòmíì bí ẹni rí báyìí. Tán bá tú kọ̀kọ̀ rẹ̀ fún ọ, ó gbà pé ẹni àjùlọ kò pa ni. Bá sọ fún ọ̀rẹ́ ẹ̀, ìyàwó bá sọ fún ọ̀rẹ́ pé dá ọ̀rẹ́ rẹ̀ náà lọ́lá. Gbogbo ayé ti mọ̀ yín papọ̀. Ọlọ́run dẹ̀ kẹwọ́. Dá lọ́lá ẹ̀. Ọkọ sọ fún ìyàwó, ó ní bẹ́ẹ̀ ni. Òótọ́ mo mọ̀ pé àjọjẹ ò dùn bẹ́ẹ̀ nìkan ò bá ní. Ṣùgbọ́n ṣé lóòótọ́ ló fẹ́ràn mi? Ṣé lóòótọ́ ló fẹ́ràn mi? Ìyàwó ló fẹ́ràn rí. Kódà má ṣe dáwò fún o tó bá fẹ́ràn mi. Ló bá pe ọ̀rẹ́ ẹ̀. Ó ní ọ̀rẹ́ mi, mo fẹ́ kó sinmi débi kan léni. Ìyẹn ní kí lòun ṣe tẹ́lẹ̀. Ibi wo ló fẹ́ lọ tí ní tẹ̀lé ọ lọ? Ó yá. Lọ́rẹ́ bá tẹ̀lé. Wọ́n wá wà nínú mọ́tò tán lọ. Ní wọ́n á sọ fọ́rẹ́ ẹ̀ pé ibi tí mò ń lọ yìí mo fẹ́ lọ ra mọ́tò fún bàbá kan ni o. Bàbá yìí ṣe dáadáa fún wa nígbà tá a wà kékeré. Ó jọ̀rẹ́ bàbá wa. Bàbá ń lọ lè bàbá yìí ní máa ń fún wa lówó oúnjẹ. Bàbá yìí wá fẹ́ràn wa púpọ̀. Ìnítọ́lọ́run ti wá gbé wa ga tá a ti dolówó yìí. Ó wù wá káwa náà ká ṣe fún. Mo wá fẹ́ kó sinmi lọ. Kó wá bá ń chúùsì irú mọ́tò tí ń ra fún. Torí mọ́tò ńlá yìí ló wù mí kí n ra fún gbà tán débẹ̀. Ọ̀rẹ́ bá ní mọ́tò ńlá yìí kẹ́ lápèjúwe èló ní mọ́tò ńlá yìí wọ́n ní 11 million. 11 million fún bàbá àgbàlagbà ó ti pọ̀ jù. Ilé dé tó bá yẹn òun ò bímọ ní. Ìwà àbà tó wá fún yín lówó oúnjẹ ńgbà kékeré wá ń kọ́ ní kí wọ́n á ní. Ẹ wo mọ́tò yẹn ti pọ̀ jù jàre. Ra mọ́tò bóyá bí oní 2 million naira fún. Bóyá bí fíbùtù yìí rà fún. Fíbùtù kéré. Bàbá yìí gbìyànjú púpọ̀. Ó lá ló ti pọ̀ jù jàre. Wọ́n bá ra fíbùtù. Wọ́n bá lọlé. Wọ́n gbé mọ́tò tẹ̀lé wọn. Gbà tí wọ́n délé, ìyàwó ti dáná oúnjẹ. Àwọn ń jẹun lọ́wọ́ ló bá sọ fọ́rẹ́ ẹ̀ pé ọ̀rẹ́ mi, bàbá yìí á gbé mọ́tò yìí lọ fún lọ́la. Àmọ́ wù mí kó sinmi lọ. Tá a bá wá ń lọ, mo fẹ́ di owó. Lápèjúwe bóyá bí 20 million kí n gbé fún tí ó ná títí dọjọ́ alẹ́. Ọ̀rẹ́ bá ní kí ló dé tí wọ́n ya àpá báyìí. Èwo ní 20 million fún bàbá àgbàlagbà, kí ni ó fi ṣe? Ó lọ́rẹ́ mi, owó yìí wà nílẹ̀, jẹ́ ń ṣe fún. Má ṣe fún jàre. Má ṣe fún èwo ní 20 million ti pọ̀ jù. Bí èlò ni kí n wá fún? Sáà pákéjì bí 500,000. Kó wá ṣe kó jẹ́ owó kó gbé owó ju àgbàlagbà lójú. Láti ra pákéjì ẹ̀ kó ra gbélé lọ́wọ́ jàre. Okay. Àbọ̀rẹ̀ náà lèmi àti ẹ. Ìsìn ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbé ní tó bá sọ náà ní tẹ̀lé. Jẹ́ ń sọ fún ọ, man ya'mal mithqala dharratin khayran yara. Bó bá ṣe dáadáa tí ò bá ju ọmọ náà gún lọ báyìí ó rí. Man ya'mal mithqala dharratin sharran yara. Tó bá dẹ̀ já sí pa burú ló máa ṣe pamọ́.
àwọn tí ó mú jáde fún ó mú jáde níjọ́ tó bá mú jáde fún ó wà ní ribu yẹ ó wà ní ribi sásí ó wà máa pariwo ẹgbà míì wọ́n ní àwọn lè gbà ọ́ wọ́n lè gbà ọ́ toro ti ṣaburú lánàá aburú tó ṣe lánàá ẹ̀san rẹ̀ ló ń gbà lẹ́ni ló bá jẹun tán ló bá ní ọ̀rẹ́ mi wo àtàárọ̀ láti jáde jẹ́ kí n máa lọ lónìí má ti lọlé gbà mọ́tò tá a lọ rà lẹ́ẹ̀kan ra mọ́tò fún bàbá kankan ìwọ náà ni mo fẹ́ rà fún kọ́kọ́rọ́ rẹ̀ rí kò lè náwó kò lè káwọ́ kù kò lè náwó kò lè káwọ́ kù kọ́kọ́rọ́ rẹ̀ rí ó yá gbà owó tí mo ní mo fẹ́ fún bàbá yẹn ìwọ náà ni mo fẹ́ fún àmọ́ o ti ní 500,000 wà òkè ó yá 500,000 rí ọmọ ìyá mi má lérò pé o lè bá tẹnì kankan jẹ́ o ò bá tèèyàn jẹ́ tara rẹ̀ ló ń bàjẹ́ níjọ́ tẹ̀san rẹ̀ bá dé níjọ́ tẹ̀san rẹ̀ bá dé o ò bá tèèyàn jẹ́ wọ́n ṣe wọ́n wakul alukurani ni wakula inzani alzamna utoyiro òfin onukihi sórí gbogbo wa tá ń bẹ láyé wọ́n ti fi kámẹ́rà kan wọ́n ti fi kọ́ wa lọ́rùn báyìí wọ́n ti fi kámẹ́rà kan wọ́n ti fi kọ́ wa lọ́rùn báyìí tó ń kámẹ́rà gbogbo wa wọ́n nù kúrìjú làwù yawmal qiyamati kitaban yalqahu manthura ọjọ́ tọ́lọ́run ó yọ kámẹ́rà yẹn jáde kámẹ́rà tó ń bẹ lọ́rùn rẹ̀ fídíò kámẹ́rà fídíò rìkọ́dà tó gbé kọ́ ẹ lọ́rùn ọjọ́ tọ́lọ́run ó yọ jáde kó lọ́rùn rẹ̀ tí ó mọ̀ fi hàn báyìí ikra kitabaka tí wọ́n yá mọ̀ wò ìwọ́ rẹ̀ níjọ́ tó ń ṣe léyìí rí tẹ́nìkan kan rí ọ òun rẹ̀ yá wọ́n máa gbé jáde Sheikh Lukman arawasalan wọ́n máa gbé jáde ikra kitabaka ìwọ kọ́ ló sọ eléyìí jáde ni ikra kitabaka ìwọ kọ́ ló ṣe léyìí no yari ikra kitabaka níjọ́ kan báyìí ṣé bí wọ́n ló ṣe léyìí níjọ́ táwọn ò sí ń bẹ̀ níjọ́ táwọn ò sí ń bẹ̀ tó ń ṣe níjọ́ táwọn ò sí ń bẹ̀ tó ń ṣe níjọ́ tí gbogbo ò sí ń bẹ̀ tó ń ṣe gbogbo ayé ló padà wá rí kàfá bí nàfísíkàlì yóò máa lè kà sí bá wàá máa gbé kàbá mọ̀ jẹ yá ọmọ ìyá mi má gbẹ́ kòtò aburú má gbẹ́ kòtò aburú jìn èyí tó dáa jù pé kó má gbẹ́ rárá tó bá fẹ́ gbẹ́ má gbẹ́ jìn o torí njọ́ tá lọ bá lọ àbọ̀nbọ̀ ó padà kù sí o Nàìjíríà kan yìí náà láwa taari bàbá olówó tó ní owó débi téèyàn lówó dé tó wá rí pé torí pé ìjọba kan ò fẹ́ fọ́ òun ní Nàìjíríà tó wá bá wọn di pàǹpá tó wá gbé owó torí pé òun ó jẹ́ ọ̀rẹ́ sí ọba Saudi Arabia tó wá rán ìjọba tó wá rán kanú ìjọba yìí tó wá rán lọ Saudi kó lọ sí hajj òun jáde kúrò Nàìjíríà ó ń dé Saudi Arabia wọ́n gbàjọba lọ́wọ́ ẹni tó jẹ́ olórí ẹ̀ òwe lọ̀rọ̀ mi yìí o igbákejì lágbára igbákejì láyé bẹ̀rù wọn àbẹ̀rù gbákiní sábàbí àṣẹ tí ń bẹ lọ́wọ́ ẹ̀ lásìkò tí wọ́n stéètì tán bá wọ̀ ní Nàìjíríà yìí jìnnìjìnnì yóò máa mú wọn ni ó gba àwọn gọ́vnà wọ́n sit right bàbá olówó yìí wá rí wípé ọ̀nà jẹun fẹ́ díre gbogbo ibi tó ń gbà tó ń fi rówó díẹ̀díẹ̀ fẹ́ dí ó wá dí pàǹpá ó wá rán igbákejì ó yá lọ Saudi Arabia lọ ṣe hajj ó parí ṣe hajj kó tó máa bọ̀ wọ́n ti gbàjọba lọ́wọ́ ẹni tó jẹ́ gbàkínní wọ́n ṣe mọ́ òun so wálé kó wá kú ni àbí yóò wálé kó wọn náà gbà kan fìjọba lẹ̀ jẹ́ ìsọdódó ọ̀rọ̀ fún ọmọ gbẹ́kòtò aborigine torí ẹni time lè kó sí àlọ́ wa lọ àbólóyìn náà bá pláàni pé èmi náà bẹ́ di president ìlú yìí njọ́ kan ó wù èmi náà kémi náà kí n jo lórí kòtò tóun náà gbẹ́njọ́ kí ní àná la ilaha illallah òun náà ó wá ipò ọlá yẹn wá wù ú òun náà ipò ààyè àṣẹ yẹn wá wù ú ààyè gíga yẹn wá wù ú wọ́n dẹ̀ ṣe gbogbo wàhálà yìí tán wọ́n dìbò fún ìṣègbà wọ́n ṣàwó ó kù díẹ̀ ká gbé lóun náà lọ́wọ́
bó náà ó ti lọ́wọ́ nínú ìjábọ̀ àwọn kan ó lè ṣe dáadáa míì ó lè ṣe dáadáa kó ṣe dáadáa ní dáadáa ní kó ṣe dáadáa kó ṣàánú àwọn èèyàn ṣùgbọ́n kò tó aburú ẹyọ kan tó ti gbẹ̀ni òun náà padà jì sí jẹ́ ń sọ fún ọ inna rabbaka labil mirsad ma rabbuka bizallamin lil abid ọlọ́run kìkì ṣọba alábòsí sórí wọ́n tó ń sunkún lẹ́ni níjọ́ tí challenges dé tó dàbí ẹni pé kí ló dé irú ayé wo ló wá lẹ́ni wọ́n gbé memory kan wá fún mi lẹ́ni December 25 2021 mo ń ṣe program báyìí náà ni December 25 2021 nínú mọ́tò náà ni mo ti ń ṣe wallahi mo wá rí memory yẹn lẹ́ni ìyẹn ló jẹ́ kí n kùránì tí mo play lọ́jọ́ yẹn náà mo fi bẹ̀rẹ̀ program yìí ní December 25 yẹn 2021 yẹn inú ìbànújẹ́ lọ̀tá wá wà ogun lé ojú ogun lé inú ìnira la wà inú dààmú la wà tó dàbí ẹni pé inú òkùnkùn la wà yìí sílẹ̀ ò ní mọ́mọ́ ni àkílódé bílẹ̀ bá ṣúlẹ̀ ó mọ̀ gbogbo ọdún náà lọ́hùn inú òkùnkùn ni bí ẹni pé ilẹ̀ ò ní mọ́ gbogbo bíkíbi tá a bá gbẹ́sẹ̀ sí lọ́jọ́ náà gbogbo bíkíbi tá a bá gbẹ́sẹ̀ sí lọ́jọ́ náà ẹ̀gún ni gbogbo ẹni a bá pè pé kún wa ẹ̀gún ni ẹni a pè níjọ́ náà pé wá kún wa lẹ́yìn ó wá dàbí ẹni wípé gbogbo ayé wa gbogbo ilẹ̀ wá dàbí ẹ̀gún Allahu Akbar lẹ́ni wá ń kọ́ December 25 2023 àwa rẹ́rìn gbogbo àwọn tán wá dí pàǹpá níjọ́ náà àwọn sọkún Azeez tó fún wa ní 100 star ojú òní tì yín lágbára Ọlọ́run jazakumullahu khairan ó ní wípé ọmọ ìyá mi no matter condition tó bá wù kó wà lọ́dún náà lọ́hùn ara wọn tí wọ́n sá lọ ara wọn tí wọ́n dúró ara wọn tí wọ́n Allahu Akbar kabir ayé yìí gbogbo nǹkan ó padà dìtàn excuse me gbogbo nǹkan ó padà dìtàn Adam Olarewaju Al-Funniy gbogbo nǹkan ó padà dìtàn Yami Adéjọkẹ́ Saurat gbogbo nǹkan ló máa padà dìtàn Ilara Sigan kire ṣé gbàgbé àná ni Ilara Sigan ṣé gbàgbé bó ṣe rí lánàá ni ìbájọ́ wa ni ìbájọ́ wa ni sórí tó bá dàbí ẹni wípé ilẹ̀ lè mọ́ ẹ jẹ́ sọ fún ọ la tajsa bima wajaka min al-mashakil li'anna al-mashakila unwanu lirif'a má tara jù má tara challenges tó bá ilé ní ikú kọ́ ló kàn Allahu Akbar Allahu Akbar jẹ́ sọ fún ọ tí nǹkan kan bẹ́ẹ̀ ni àwọn ìyàwó Adéjọkẹ́ Saurat sórí tí challenges bá lé tí gbogbo nǹkan bá lágbára tó bá lé má ronú pé àbò ti tán kò tán ó lè ṣe é ṣe nígbà míì challenges yẹn oníwàánu lè rí fún wa àdírẹ́sì ló máa ń jẹ́ fún gíga o gbogbo ayé bá dé tó bá lé ṣáàdúró tọ́lọ́wọ́n ọba dẹ̀ má ṣàbòsí dúró tọ́lọ́wọ́n ọba ṣáà ti dúró tọ́lọ́wọ́n rẹ̀ sórí díẹ̀díẹ̀ báyìí ṣọmọ pé tílẹ̀ bá mọ́ bọ̀ ilẹ̀ ti ṣú nìsín tílẹ̀ bá mọ́ bọ̀ tó bá di láàárọ̀ la kọ́lọ́n kó fojú máa rí máa wá díẹ̀díẹ̀ nílẹ̀ yóò máa mọ́ díẹ̀díẹ̀ lòye á máa dé díẹ̀díẹ̀ Allahu Akbar lòye ìmọ́lẹ̀ á máa dé díẹ̀díẹ̀ yóò máa dé Kúnlé Azeez inna ma'al usri yusra sórí díẹ̀díẹ̀ tó yẹ ìmọ́lẹ̀ yẹn bá wá ń dé títí tó máa fi clear another 100 star láti ọ̀dọ̀ Owólafẹ́ ojú òní tì í láti Canada lágbára Ọlọ́run Ọlábídèmí ojú òní tì í díẹ̀díẹ̀ lóye máa dé Sodiq Lanre àwọn olóríire nìyẹn nothing is permanent díẹ̀díẹ̀ lóye yẹn máa dé gbóhùn tá à ń sọ
fún ẹni wípé ọ̀rọ̀ rí ó padà wá já sọpẹ́ gbogbo ẹ̀dá tó bá wá nípìn tó bá wá lọ́wọ́ nínú downfall ẹ wọ́n á padà wá sunkún. Jẹ́ n sọ fún ọ ẹnìkan ò lè ṣe nǹkan kan fún ọ láyé lẹ́yìn t'Ọlọ́run bá bá ṣe. likulli shay'in idha baraktahu yawadun fama lillahi in barakta min yawadin. Anything tó bá bọ́mọ ẹ lọ́wọ́ ó lè padà gẹ́ẹ̀tì ẹ padà. Tíyàwó bá kọ̀ ẹ́ lẹ̀ tó bá lóun fẹ́ ọmọ ó lè padà fẹ́yàwó tó dáa jù lọ. Bọ́ọ̀rẹ́ bá lóun bá ọ ṣe mọ́ ó lè padà lọ́rẹ̀ẹ́ alálùbáríkà tó dáa jù lọ. Tí business bá bọ́mọ ẹ lọ́wọ́ ó lè padà gẹ́ẹ̀tì business alálùbáríkà tó dáa jù lọ. Bí ilé bá bọ́mọ ẹ lọ́wọ́ ó lè padà nílé mi tó dáa jù lọ. Jẹ́ n sọ fún ọ nǹkan ẹyọ kan tí ò gbọdọ̀ bọ́ mẹ́dà lọ́wọ́ òun náà lọ́lọ́run. Ọlọ́run dẹ̀ ní ṣàbòsí o kò ní ṣe àbòsí. Ọlọ́run ìṣọ̀bà alábòsí. Gbogbo ń tẹ́ rí tó ń ṣẹlẹ̀ láyé lénìí tá à ń rí lórí social media láyé lénìí bá lọ àbọ̀nbọ̀ ni o. Ọba wa tẹ́ rí yìí Al-Qur'ani la ilaha illallah ó ní inna rabbaka labil mirsad. Tó bá ipò Ọlọ́run bá ní ẹ̀kẹ́ ni àbọ̀ Ọlọ́run bá ní ọwọ́ ni bí àwọ̀ ẹ̀dá àpèjúwe tá a bá fi wé Ọlọ́run rẹ̀ pé Ọlọ́run ṣe báyìí ìwọ̀n wò wá Ọlọ́run fọwọ́ lẹ́rán. Tó bá ipò Ọlọ́run bá ní ó ní olórí bíi tiwa tá a mọ̀ bọ́lọ́run ṣe rí lẹ́nu kan bá ní báyìí lọ́lọ́run ṣe rí ń tara ẹ̀ ní. Tó ipò Ọlọ́run bá lọ́wọ́ bíi tiwa ni ṣọmọ yìí pé àwọn ẹ̀dá la máa wò pé wó ntí ẹni yìí ń ṣe sáàjẹ́ ń fọwọ́ lẹ́rán jẹ́ máa wòran bíi tiwa nù. A wá fi wé pé Allahu Akbar Ọlọ́run fọwọ́ lẹ́rán òun wò kálukú òun wò ṣe wá. Jaji Moshood Ọlọ́run fọwọ́ lẹ́rán òun wò ṣe kálukú wa. Adúpẹ́ fọlọ́run ọba lé ní. Sórí ọmọ ìyá mi tó ń wò mí ọmọ ìyá mi tó ń wò mí lénìí níjọ́ tí ogun bá dé sí ẹ níjọ́ táwa pàdé ogun lórí social media yìí la ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Ó dàbí ẹni pa yóò parẹ́ nífa. Àmọ́ mo kàn jẹ́ ń sọ fún ọ nínú ogun lògó wa o. Fẹ́ni Ọlọ́run bá fẹ́ ṣe lógo o. Boundary tó wọ̀ lú ẹ̀rín ẹ̀kúnlẹ̀ gbà kọjá síbẹ̀ o. Boundary tẹ́ máa bá dé boundary bridge tá gùn dé lú ẹ̀rín orí afárá ẹkún ni. Boundary captain boundary boundary ẹ̀wẹ́ boundary ni bòdè tá kọ́kàn ká tó kàn lù kan. Boundary tá bá fẹ́ wọ̀ lú ẹ̀rín ẹkún lábàdé bẹ́ẹ̀. Tó bá ti wá dúró t'Ọlọ́run ọba rẹ̀ ẹkún yẹn àwọn èèyàn sá padà ní mi ìlú ẹ̀rín la fẹ́ wọ̀ yìí boundary ẹkún rèé bó ló ṣe fẹ́ gbà á ta ní ń bẹ láyé rí tí ò ní challenges sí tiẹ̀ ó lè yàtọ̀ síra wọn. Ali Suleiman Fila kò sẹ́ni tí ń bẹ láyé bó ṣe ọ̀nà kan àbọ̀nà kejì wàá pàdé challenges yẹn kò sí ọ ẹni náà láyé. Ọlọ́run parí ẹ̀ fún anú Al-Qur'an. Ọlọ́run ní yawma tubla sarahiru. Ọlọ́run ní ọjọ́ tí máa tú àṣírí yín tí máa tú àṣírí gbogbo tẹ́ǹbò ní kọ̀kọ̀. Gbogbo àwọn tó ń fẹ́ yín sí ẹbí ẹni rere tó mọ̀ rò pé ẹni rere ni wọ́n. Ọlọ́run ní yawma tubla sarahiru. Ọjọ́ tí máa tú àṣírí yín. Fama lahu min quwwatin wala nasiri. Ọjọ́ náà ẹ̀ ní lágbára ẹ̀ ní rálárànṣe ẹ̀yin ló pariwo àrànṣe ẹ̀ ní rí ẹ̀ pariwo káwọn èèyàn dìde fún yín wọn ní dìde torí pé yìí náà ti lọ́wọ́ nínú ìbànújẹ́ àwọn kan lánàá. Allahu Akbar. Another star Ọláfẹ́ Ọlábídèmí ẹ ṣé jazakumullahu khair Ọlọ́run sàmì lẹ́san lórí. Another 100 star Ọlọ́run sàmì lẹ́san lórí. Ọjọ́ tẹ́yìn náà bá pariwo ẹgbà wá tẹ́ẹ̀ni rẹ̀ nígbà yìí
Ọlọ́run bá nìkan lọ́ba tí yóò san kálukú wa lẹ́san tá a bá ṣe. Dáadáa ni ẹja ṣe o. Ire ni ẹja ṣe o. Ẹ má gbàgbé bí a ti lọ o. Iyẹ̀pẹ̀ tá a gbin fúláwà sí, à ń bomi sí yóò máa tutù. Iyẹ̀pẹ̀ tí wọ́n fi ń yan ẹ̀pà yóò máa gbóná. Iyẹ̀pẹ̀ tá a gbin fúláwà sí, tútù ni yóò máa tutù. Gbọ́mi yé, iyẹ̀pẹ̀ tó fi ń yan ẹ̀pà yóò máa gbóná. Okay, flower rẹ̀ nísìn. Sorry, flower rẹ̀. Iyẹ̀pẹ̀ tó wà nú ẹ̀ à ń bomi sí ni yóò máa tutù ni. Èyí tó sì fi ń yan ẹ̀pà yóò máa gbóná ni. Máa ṣe gbogbo ohun tó bá wù máa ṣe. Ṣé rí ẹni tó ń gbọ́ mi mùsùlùmí òdodo là ń bá wí dákun. Mùsùlùmí jẹ́ káàrin ìwà àtọ́lọ́run bá rẹ̀ dá. Má dá nǹkan mi pẹ̀lú Ọlọ́run. Dá nǹkan mi pẹ̀lú Ọlọ́run o. Ẹ̀sìn Islam lẹ̀sìn wa. Kò lẹ́tọ̀ fún mùsùlùmí láti máa sọ pé happy Christmas. Kò lẹ́tọ̀ rárá. A lè bára wa ṣe. A lè bára wa ṣe. A lè jẹ́ aládùúgbò ara wa. Torí pé Islam ni ẹ̀sìn tiẹ̀, dúró lórí ẹ̀sìn Islam tiẹ̀. Ọlọ́run lọ́jọ́ ìní àgbàdúrà wa yọ́nú sí wa. Ọlọ́run ní fi wá sílẹ̀. Kò ní dá wa láàmú o. Ọlá títóbi Ọlọ́run lágbára ẹ̀. Ọlá ògo ẹ̀. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ join wa. Owó la fẹ́. Wọ́n fún wa ní 300 star. Allahu Akbar. Jazakumullahu khairan. Ọlọ́run ó san yín lẹ́san olóore. Ṣé orí wa tó ń wo mi lẹ́ni náà? Challenges tó wà nù ẹ̀, Ọlọ́run mú ọ kúrò ń bẹ́ẹ̀. Ọlọ́run mú ọ kúrò ń bẹ́ẹ̀. Ọlọ́run á mú ẹ kúrò ń bẹ́ẹ̀. Ọlọ́run mú ẹ kúrò ń bẹ́ẹ̀. Yóò mú ẹ kúrò nínú àdánwò tó wà. Ọba tí mú ni kúrò lọ́lọ́run. Sáà má dá nǹkan kan mí pẹ̀lú ẹ̀. Má forí balẹ̀ fún nǹkan mí. Kò sọ́ṣẹ́ kankan láyé tó lè sọ ẹ́ dolóríire. Kò sí gbẹ́rẹ́ tí ń sọ ní dolóríire. Ìdodo ọ̀rọ̀ tó wà ń bẹ́nu. Ẹgbẹ́rẹ́ kan ni ẹnìkan wọ́n kàn ba ìgbàgbọ́ rẹ jẹ́. Wọ́n sọ ẹ̀dẹ́ ní òfò níwájú Ọlọ́run. Ọlọ́run ni ó dúró tì jàre. Ọlọ́run ni ó dúró tì. Ọlọ́run ni kò dúró tì. Òun ló lè yanjú ọ̀rọ̀ ẹ̀dá. Ọlọ́run ló lè yanjú ọ̀rọ̀ ẹ̀dá. Ọlọ́run bá ní mo ti ṣe tán láti ṣílẹ̀kùn àánú rẹ̀ lẹ̀. Kò sẹ́ni tó lè tì í. Ẹnìkankan ò lè tilẹ̀kùn. Oore tọ́lọ́run bá fẹ́ ṣe kò lè tì í mọ́ ẹ. Ọlọ́run sì ṣe tán àti ṣe ni. Bọ́lọ́run bá ṣe tán àti ṣoore fún ọ. Bẹ́nìkan wà tí wàláhì irọ́ ni. Kò sẹ́ni tó lè tì í. Ọlọ́run á gbàdúrà wa. Ẹ wo o. Àwa ti tún palẹ̀ mọ́ Ramadan o. Ramadan 2023 máa ti tún dé tán. Hey, kọ́lọ́run bá wa ṣe. But program Abuja ló kọ́kọ́ wà níwájú wa báyìí. Àwọn ìyá wa láwàyè wọ́n bá wa palẹ̀ mọ́ ẹ̀. Program Abuja ló kọ́ níwájú wa báyìí. Bàbá ti ń parí yẹn Ramadan 11th of March. Kọ́lọ́run jọ̀ọ́ nínú àánú ẹ̀. Ọlọ́run jọ̀ọ́ bá wa láyé kó bá wa láyé. 2024 Ramadan. Kọ́lọ́run tó kó tó ṣàánú wa. Àdúpẹ́ fọ́lọ́run dé. Ọlọ́run dẹ̀ ṣe rọrùn fún wa. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń fún wa ní nǹkan. Ìwọ náà ní láníyàn láti fún wa ní nǹkan fáwọn èèyàn. Láti fún wa ní nǹkan fáwọn èèyàn. Ṣé Olúwa Ọlọ́run gbàdúrà wa. Allah Akbar. Suleiman Ayode Jasma. Only, is there any way I can help in Abuja program, sir? Yeah. Suleiman Ayode Jasma. Ẹ ṣe hi sí mi lórí WhatsApp kí n fi nọ́mbà yín lẹ̀ fáwọn committee. Gbogbo ètò wa ti tò ná. Alhamdulillah. Àwọn ẹni rere 5 Amas Empowerment Foundation. Wọ́n ti ṣètò hotel. Wọ́n ti ṣètò hall. Wọ́n ti ṣètò jíjẹ mímu. At least I expect àwọn èèyàn like 500 or more than that. Àwọn èèyàn. A dẹ̀ tó fẹ́ ṣe empowerment lọ́jọ́ yẹn náà. At least bó ṣe yẹn mẹ́ta mẹ́rin a fẹ́ dá wọn lóko òwò
lóko òwò ńlá la fẹ́ dá wọn táwọn náà rí nǹkan rí máa ṣe nú ayé ní táwa wà fún nù. Níbo làwa ti ráyè à ń jà kiri, níbo la ti ráyè à ń dìtẹ̀ èèyàn, níbo làwa ti ráyè à ń pèèyàn lẹ́yìn pé lágbájá ni obú lágbájá ni no. Ìṣọ̀lá ò sí fún gbogbo yẹn o, ó kì mí nù Ìṣọ̀lá. Àní báwọn èèyàn ṣe máa rí dùnú, báwọn rẹ ṣe máa ok. Ìyá wa olórí ọba ti Ọ̀kànlé nílùú Kwara State, wọ́n ti ṣe empowerment oúnjẹ kan sìn. Bóyá tẹ́yìn bá dé Kwara, we can travel lọ Kwara next week inshallah. Tí n bá dé bẹ́ẹ̀ this week ni now, this week wọ́n láwọn máa gbé àwọn nǹkan kan fún wa tá a máa pín fáwọn èèyàn. Olúwa láti Amẹ́ríkà, ok. Ìṣọ̀lá lẹ́yìn náà ń jẹ́ best oríkì of the world nìyẹn. Ìṣọ̀lá ni o. Ìdá wa ń fẹ́ nìyẹn ká máa ṣàánú àwọn èèyàn, àwọn òráyè ẹjọ́ àdẹ̀ráyè à ń jà kiri. Kọ́lọ̀ ń jọ nínú àánú ẹ̀, kọ́lọ̀ ń kó gbàdúrà wa, kó yọ́nú sí wa, kó má fi wá sílẹ̀, kó má dà wá láàmú. Ọlá títóbi Ọlọ́run, ọlá agbára ẹ̀, ọlá ògo ẹ̀, ọlá ìpè méjì Ọlọ́run. Wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Ẹ̀yin tẹ́ join wa lálẹ́ yìí, wàá rí àánú Ọlọ́run gbà. Wàá rí àánú Ọlọ́run gbà. Ó la fẹ́ tó ń fún wa ní star láti Canada, rí bá ti ṣe ẹ̀rọ náà gbogbo. Gbogbo ẹ̀yin tẹ́ comment tẹ́ bá share ẹ̀. Àánú Ọlọ́run á bá yín o, ọlá títóbi Ọlọ́run, ọlá agbára ẹ̀. Inshallah, a pàdé ní ọ̀la lágbára ti t'Ọlọ́run. Ó dà pé a ti ń free díẹ̀díẹ̀ báyìí. Ọ̀jábọ̀dé Monsur a ti ń free díẹ̀díẹ̀. Ajá Mariam Ọ̀rẹ́yìn, kọ́lọ́n jọ nínú àánú ẹ̀, kọ́lọ́n kó má dojú àdúrà tì wá, kọ́lọ́n kó yọ́nú sí wa. Ọmọ West rí pé adákẹ́ lẹ́nu bí ijọ́ mẹ́ta yìí, busy ni o, busy yẹn pọ̀ gan o. Kọ́lọ́n lọ́jọ́ ìní kó ṣàánú wa, gbogbo ẹni tó ti ga kọ́lọ́n má jò wálẹ̀ o. Gbogbo àtàǹgbàdúrà gíga Ọlọ́run gbà wá náà ga, ọlá títóbi Ọlọ́run. Wa inna jundana lahumul ghalibun, wa inna jundana lahum. Alhaji Muslim Ayinde Aksan Ọlọ́run ọmọ MC mo ṣàdúrà fún wọn. Ọlọ́run bá ń gbàdúrà ẹ̀ kó bá mi yọ́nú sí, kó bá mi dúró tì, ọlọ́mọjọ wálẹ̀, ọlọ́mọjọ ṣubú, ọlá títóbi Ọlọ́run, ọlá agbára ẹ̀, ọlá ògo ẹ̀. Ẹ ṣé àdúpẹ́ lọ́wọ́ yín tẹ́ join wa o. A pàdé lọ́la lágbára t'Ọlọ́run. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.